èmi ni Iya Mohbad Promise Ọládiméjì Emmanuel Ayọ̀bámi. Mi ò kú o, mo wà láyé ṣùgbọ́n ta ló gbàdúrà ẹ̀ kí ni ọmọ kó jó kó wá máa sọ̀rọ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá kò sí nǹkan kan tí mo mọ̀ o, ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó bá pa ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ Ọlọ́run wá, ènìyàn ló pa ọmọ mi. Ẹni tó bá pa ọmọ mi inú ilé ẹ̀ máa gbóná, ogun máa jà, ọ̀fọ̀ máa ṣe, ògo ọmọ wọn nínú ìdílé wọn bó ṣe máa wọ mi nìyẹn o. Àtẹni tó pa àtọmọ ẹ̀ torí wọ́n dá mi lóró. Mi ò kú, mo wà láyé o, ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ kí n máa sọ̀rọ̀. Kí ni mo fẹ́ sọ nípa ọmọ mi? Kí ni mo fẹ́ sọ? Ṣùgbọ́n mo mọ kọ́kọ́ tí mo fẹ́ sọ pé láti ayé náírà ni mo ti mọ ọmọ mi ò ní ìsinmi o, ọkọ ọmọ mi ò balẹ̀. Gbogbo ìgbà tí wọ́n parọ́ oríṣiríṣi mọ́ mi ò lè sọ̀rọ̀ torí wọ́n fún mi lágbára láti sọ̀rọ̀. Mo béèrè lọ́wọ́ ọmọ mi pé kí ló ṣẹlẹ̀, mo sì pe ọmọ mi ní àárọ̀, ó fún mi lówó pé kí n lọ sí hospital yẹn ni mo ti pè é lóní mọ́mì nǹkan máa ń ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n wá mú tọ́rọ̀ ṣẹlẹ̀ kò sí bẹ́ẹ̀ o, studio ló wà tó lọ kọrin, ṣùgbọ́n gbà tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní ló sáré wá. Mo wá bí pé kí ló ṣẹlẹ̀ gan, kó ṣàlàyé. Mi ni mo bí ẹ, èmi láyé ẹ, mi dẹ̀ lọ́rùn ẹ̀. Ó ní mọ́mì kan tó ń mọ̀ ní pé òun wá láti nǹkan gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ lòun ṣe wá. Ó ní wọ́n ṣàkó àwọn lọ. Ó ní ṣùgbọ́n omi náà fún òun tóun mọ nǹkan tó ṣẹlẹ̀ sóun mọ́. Ó ní omi náà fún òun mọ́ tóun mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́. Ìgbà yẹn ni mo ti kò sí. Ìgbà yẹn ni mo ti kò sí, ẹ gbà mí. Mo dúró, kò sí bí a bá máa sákiri ní èmi àtọmọ mi. Ó ti kú orí mi, èmi ò rí. A máa sákiri ní, kò lè sùn. Ìbẹ̀rù, ìfòyà ní Promise fi kú. Àyà jíjá ti pọ̀ jù. Tó bá yẹ kó lọ sí show mi gan kò ní lè lọ. Wọ́n náà náírà bọ̀. Ojoojúmọ́ náà nà. Kò sẹ́ni tó máa pè mí, àwọn tó máa ń pè mí gan mi ní mọ̀. Wọ́n kàn ní ọmọ mi o, wípé Mohbad o, èmi gan mi ò ní sinmi o, títí tí Promise fi kú. Ìbẹ̀rù, ìfòyà ni mo wà kó tó kú yìí. 10 days ni mo lò nínú ilé ẹ̀. Àfìgbà tí máa jọ Sátidé ni mo kúrò nílé ẹ̀, àfìgbà tí máa gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ Monday. Mo sì pè ìyàwó ẹ̀ ní ọjọ́ Monday, a jọ sọ̀rọ̀. Kò ju wákàtí kan lọ, wọ́n pè mí. Pèmí gan ni mo tún pè. Wọ́n pè mí pé mọ́mì òun ò ní ṣòkú ọmọ o, òun ò ní ṣòkú ọ̀pá o. Mo ní kí ni? Inú ilé ẹni mo wà yìí, ṣó yẹ kí tún máa wà nínú ilé ọmọ mi, mi lè wọ bẹ́ẹ̀. Wọ́n ṣe àbẹ̀ mí pé kí n wá jó, kí n wá ni. Ẹ gbà mí ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ gbà mí, ẹ̀yin abiyamọ. Ẹ̀yin abiyamọ, ẹ gbà mí, gbogbo ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni. Wọ́n ló ya wèrè, ẹ mọ nǹkan tó ń pò ní ya wèrè ni. Promise ya wèrè, ó ṣèyàwó, mo ṣèyàwó fún. Ó bímọ. Ìyẹn èèyàn, ẹ bẹ̀rù Ọlọ́run bòrò kó ọrùn. Ọmọ mi ò ya wèrè o. Tọ́mọ á sọ pé ọmọ mi ya wèrè, ẹ̀jẹ̀ àwọn tó sọ pé ya wèrè ẹ bá mi pè wọ́n hospital wo ni wọ́n lọ tó ti sọ pé ya wèrè. Hospital wo, ó ṣàna hospital tí wọ́n lọ gbọ́, hospital tó ń lò tó fi ní ya wèrè, resort wèrè dà. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí o, ọmọ Nàìjíríà, abiyamọ ọ̀run àtàbíamọ ayé, ẹ gbà mí. Mi ò kú o. Mi ò kú o, ṣùgbọ́n mi mọ nǹkan tí mo fẹ́ ṣe. Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe o. Ó fọmọ sílẹ̀ o, ó fìyàwó sílẹ̀. Àdúrà wà ń bẹ̀, ẹ̀gbọ́n ẹ̀ wà ń bẹ̀, èmi náà wà ń bẹ̀. Mi ò kú, ẹ gbà mí, mi rí ìyàwó, mi rí ọmọ. Ẹ ṣàánú mi. Ẹ wá bí abiyamọ ṣe ń ṣe. Ẹ gbà mí, ẹ ṣàánú mi. Àṣàyè náírà ni mo ti mọ̀ pé Promise ti ní wàhálà. Ọmọ mi ò gbádùn ara ẹ̀. Mi ní parọ́ fún yín o. Ó ti kú báyìí. Kò sẹ́ni tó rèmi àti yín.
ṣùgbọ́n náà gbogbo wa tó dá ìní àti ibi tí promise ń lọ mò ń lọ síbẹ̀ o gbogbo wa pátápátá là ń lọ síbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ̀dẹ̀ bẹ̀rù òkú ẹ bẹ̀rù tó bá gbé promise lè yọ sí wa ní kókó yọ sí wa kó wá ṣàlàyé ọ̀rọ̀ yìí ọmọ mi ò yá wèrè gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti ọjọ́ yìí ó tún wá sọ pé ọmọ mi yá wèrè ó ní mental problem ẹ gbà mí ayé náírà mi mẹ́tò jẹ́ náírà ìgbà tí mo rí promise ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́tò jẹ́ náírà ẹ gbà mí o wọ́n ti finá ọmọ jó mi o wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ ẹ̀yin ọmọ ológo ẹ gbà mí ẹ̀yin ìyá tẹ́ bí ọmọ ológo ẹ gbà mí ẹ̀wọ̀n kan tó fọ ọmọ ológo mi ṣe orí ò fọ́ o ẹ̀dọ̀ òtún o orí ò fọ́ ẹ̀dọ̀ òtún kò sí ìwọ̀n kan tó ṣe tó fi lọ sí ṣò Ìkòròdú náà dẹ̀ ló fi lọ ṣe ṣò ẹ gbà mí mi ò ní agbára àwọn olùfẹ́ gbèjà mi